tó gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé gbogbo ọmọ orílẹ̀ Nàìjíríà ni wọ́n ń bẹ nínú hílàhílò tí gbogbo wọn ń pariwo wípé ẹ dákun ẹ gbà wá lọ́tùn ẹ gbà wá lósì. Ohun làwọn ọmọ orílẹ̀ Nàìjíríà ń pariwo tí wọ́n sì ń bẹ̀bẹ̀ tí wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run fún ọ̀nà àbáyọ. Owó wọn, oúnjẹ wọn, epo tún wọn o, gbogbo nǹkan ló le koko mọ́ àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ló mú kí àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà máa gbé àwọn ìgbésẹ̀ tí wọ́n fi lè rí i dájú wípé àwọn lé ìṣẹ́ àti òṣì kúrò ní ìpínlẹ̀ tiwọn o. Òun ló mú kí ìjọba ìpínlẹ̀ Èkó ẹni tí í ṣe gómìnà wọn, gómìnà Babájídé Sanwó-Olú, tí ó fi gbé ìgbésẹ̀ akin nínú ìfọ̀rọ̀wérọ̀ papọ̀ pẹ̀lú àwọn tí wọ́n fi ọ̀rọ̀ sí orí ẹ̀rọ ayélujára o. Láìpẹ́ yìí ni gómìnà sọ àwọn ẹ̀ka ibi tí yóò máa mú ọwọ́ bà tí ìṣẹ́ ò fi di ohun ìtàn ní ìpínlẹ̀ Èkó. Gómìnà ìpínlẹ̀ Èkó sọ wípé àwọn ti ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ilé oúnjẹ kéréje pẹ̀lú àwọn tí wọ́n tún jẹ́ ilé oúnjẹ ńláńlá náà wípé àwọn ò máa bọ́ àwọn ará ìpínlẹ̀ Èkó nípa bíbọ́ èèyàn tó tó 1,000 ní ojoojúmọ́ o. Bákan náà ni gómìnà ọ̀hún tún sọ ọ́ di mímọ̀ wípé òun ti ṣetán láti mú gbogbo ohun tí wọ́n ń pè ní ìdààmú kúrò ní ọrùn àwọn ará tí wọ́n ń gbé ní ìpínlẹ̀ Èkó. Ó ní àwọn òṣìṣẹ́ ìjọba onípele kìíní sí ìpele 14 yóò máa lọ sí ibi iṣẹ́ wọn. Ìyẹn ni wípé wọ́n á máa lọ ọ́fíìsì wọn ní ẹ̀ẹ̀mẹ́ta péré ní inú ọ̀sẹ̀ kan o. Àmọ́ gómìnà tó wá ń ṣàlàyé fún àwọn tí kò yé wípé nǹkan tí òun sọ yìí kò bá àwọn tí wọ́n wà ní ẹ̀ka ìkọ́ni gẹ́gẹ́ bí teacher, lecturers àti àwọn professor. Ó ní ọ̀rọ̀ tóun sọ yìí ò bá wọn wí o, pé àwọn ó máa tẹ̀síwájú láti máa lọ sí ẹnu iṣẹ́ wọn ní ọjọ́ 5 gbáko tí wọ́n fi ń lọ nítorí wípé ẹ̀ka ìkọ́ni òun ni wọ́n wà. Gómìnà wa tún ṣe àlàyé síwájú. Àwọn tó ti ṣètò bí àwọn ó ṣe máa ṣe kíni, bí àwọn ó ṣe máa ṣe ilé ìtajà ní ọjọ́ ìsinmi tí í ṣe ọjọ́ Sunday fún àwọn ará ìpínlẹ̀ Èkó tí wọ́n bá fẹ́ ra oúnjẹ, wọ́n ò rí oúnjẹ rà ní ọ̀pọ̀kúyọ̀kú tí owó rẹ̀ ò sì ní ga ju ara lọ o. Ẹ jẹ́ á tún yàbàrà kúrò ní apá àbí ká tún gba ẹ̀ka mìíràn lọ. Gómìnà Babájídé Sanwó-Olú ó ti mú ẹnu bà àwọn kankan tó jẹ́ wípé ó wà nínú àdéhùn àti ìlérí tó ti ṣe wípé òun ò rí wípé òun mú wá sí ìmúṣẹ ní ìpínlẹ̀ Èkó. Tí ẹ ò bá gbàgbé, ní ọdún tó kọjá ní ìjọba ìpínlẹ̀ Èkó pa á láṣẹ wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní da àwọn ilé kọ̀ọ̀kan wó. Àwọn ilé wo ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dà wó? Àwọn ilé tí wọ́n ní wípé wọ́n kọ́ sí àwọn agbègbè tí wọ́n ti yà sọ́tọ̀ fún ojúkọ̀ tí omi ò máa gbà kọjá. Ìyẹn ni wípé àwọn ibi tí wọ́n ti ṣe ẹ̀ka fún wípé ibi là á ṣe tí omi ò máa gbà láti dẹ́kun omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù ní ìpínlẹ̀ ọ̀hún. Ṣùgbọ́n ní àsìkò tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ yìí lọ́wọ́ ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbé ipò yẹnu wípé èyí tí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe yìí kù díẹ̀ káàtó, nítorí wípé ìjọba ìpínlẹ̀ Èkó wọn ò ní àánú ẹnikẹ́ni lójú o. Àtẹ̀jáde tó wá jáde láti ọ̀dọ̀ gómìnà ọ̀hún ló ti ń sọ ọ́ di mímọ̀ wípé kì í ṣe wípé àwọn fi dájú ẹnikẹ́ni, bí kì í ṣe wípé ohun tí wọ́n ti yà sílẹ̀ fún ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí plan àwọn ilé tí wọ́n kọ́ sí orí àwọn ilẹ̀ wọ̀nyí ó tako plan ọ̀hún tí wọ́n fi ń ṣe ìjọba ní ìpínlẹ̀ Èkó. Gómìnà tó ṣàlàyé sí wípé àwọn ilé tí àwọn dà wó yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ọ̀hún ló jẹ́ ti àwọn oníṣẹ́ ìjọba tó jẹ́ wípé wọ́n sì ń sin ìlú lọ́wọ́. Ṣùgbọ́n òun dúró lé wípé òfin kò ga ju ẹnikẹ́ni lọ, nítorí wípé òfin tó mú ẹlẹ́hàá òun náà ni yóò ṣe bẹ́ẹ̀ tí ó mú eléégún, torí pé wọ́n jọ ń daṣọ borí ni. Ìjọba ìpínlẹ̀ Èkó kò ní ṣe àánú ẹnikẹ́ni tí kò bá ti ṣe àánú ìjọba ìpínlẹ̀ Èkó fúnra ẹ̀ gangan. Ọ̀rọ̀ yìí ni gómìnà mú sẹ́nu ní àwọn àsìkò wọ̀nyí tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú gómìnà. Àmọ́ àwọn àlàyé ọ̀hún ṣe ń tẹ̀síwájú o wípé àwọn ò ní dẹ́kun láti máa da àwọn ilé tó kù wó, nítorí wípé àárín gbùngbùn omi ní ìpínlẹ̀ Èkó wà. Àwọn sì gbọ́dọ̀ fi ọ̀nà fún omi láti lè máa lọ kó máa bọ̀, kí ìgbòkègbodò omi kó má ní ìdíwọ́ tàbí ìdènà, kí ó má wá di wípé omi ò máa ya wọ ìlú tí yóò sì máa ba dúkìá àwọn ènìyàn jẹ́. Wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni gómìnà Babájídé Sanwó-Olú ni ó sọ ní àsìkò tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún. Ẹ túbọ̀ máa bá wa kálọ ní orí ìkànnì Owutu FM Lagos yìí láti máa mọ bó ṣe ń lọ jákèjádò, kí ẹ bá lè máa gbọ́ àwọn ọ̀rọ̀
tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé. Ọlátúndé Ọlágúnjú ni orúkọ mi ń jẹ́ o. Owutu FM, Owutu FM, ó bẹ ní Kòròdú lágíríkì. Owutu FM, bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò. Owutu FM ní kẹ́ máa gbọ́, Owutu TV ní kẹ́ máa wò. Owutu.